Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí Lagos Television LTV8. Ètò tẹ́ẹ̀tì máa wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aago 10 ní gbogbo alẹ́ ọjọ́ ìsinmi lẹ́ẹ̀máa bá ọmọ yín pàdé ní àwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0905 863 9438 tàbí sórí email wa bisiologe@yahoo.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe mo lójú lọ́rọ̀ wà o. Sórí ètò yín ètò wa Bísí Ológe Show èsì tó máa ń mọ̀ nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí kò mọ ìgbéyàwó ọjọ́ ìbí àti ìsìnkú àgbà bíi tá a ṣe fún màmá wa ìyẹn Chief Mrs. Àbíkẹ́ Ayọ̀délé James bẹ́ẹ̀ tí wọ́n relé ogún lọ́jọ́ sí tí ọmọ rere àǹtí mi Adépéjú tí wọ́n á ṣe lédè lẹ́yìn wọn lọ́jọ́ tèmi wọ́n á ní kí ẹ mú kàlẹ́ ètò owó ẹ mú kàlẹ́ ètò ọmọ àyíká ti ṣe báàlẹ̀ ọ̀ láti bẹ́ẹ̀ mi àyànfẹ́ yín Ọlábísí ọmọ Ẹ̀dújọbí sọpọlẹ́ mọ̀ sí Bísí Ológe láti bá mi tukọ̀ ètò lọ́jọ́ tèmi bẹ́ẹ̀ ni jàre mọ́ mi dáadáa Ayọ̀ Balógun akọrin bí ẹni ńlá yìí àwọn ọlọ́wọ́ àmìlẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ tó wà níbàdí ẹ wo ètò ń tẹ̀síwájú jàre ètò tó ní adùn gbogbo àǹkan sí. Come on. All right. Yes, sir. Ẹni àsìkò yìí ẹ̀yin tèmi nílé ẹ má kújọ mẹ́ta ó má kújọ mẹ́ta kẹ́ ẹ bóòlù dèrè èrò ṣàlàfíà rẹ̀ wà ẹ máa wo ètò Bísí Ológe Show ètò ìgbàsí ètò ìgbàyùn ètò ìbárajọ ẹ má wo ẹ̀hẹ́ my name is Bukky Raji Ambode ẹ máa wo ètò Bísí Ológe Show èèyàn wa ní pàdé wa ní ẹ̀jẹ̀ mi ló sọ̀ ní catch ya later. And UK and Canada, they are all in today. I can't believe because the Oruko I got my DJ in the building, DJ Scorpion, you know what? DJ Lisa. Oruko to back to yeah, we're starting the program now fresh right now. At the Berelati Jetta at the HKN and Shani Kele. Our special recognition of this show, my sister. Iyami, all the way from United States of America, Mrs. Adérónkẹ́ James, àwọn ni elder sister. A round of applause for her, please. Ẹ jẹ́ kí a bá àtẹ́wọ́ ẹjọ́. Lágbára náà gbogbo ojúkójú tó bá ti wò yí bí ló pé kí ló ṣe ojú náà àfọ́dánù. Lágbára Ọlọ́run. So today we're gonna do a dancing competition between me and you. Kódà DJ tó ti lajú, mọ́mí àti Ìjẹ̀bú ló fẹ́ jó báyìí. Bá mi drop rẹ̀. ọmọ yẹn mi bó ti wà ọmọlúkọ àtọ ọ̀rọ̀ Táyọ̀ lórúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí Ìjẹ̀bú Jùgúnù ẹwẹ má jẹ́ kí gbọ́ ọ̀tọ̀ kó níyàn máa wo ètò rẹ̀ máa ń kọ́ níyàn nígbọ́n ẹjọ́ ẹ máa wo ètò níbẹ̀ látọ̀dọ̀ Ọlábísí ẹ máa wo bó ṣe má jẹ́rìí ẹ̀ kọ́ńfàmù wa mo dáàbò rẹ.
tèmi nílé ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ máa wo Bísí Ológe show ẹ ṣáà rí.
Clock 84. We celebrated her at her 80th. So that one alone make us fulfill at least. Oh, what the record play mama here one more Okay.
Mo
Ṣèyí Kẹ́hìndé publisher City People mo fẹ́ kẹ́ máa wo Bísí Ológe show ètò tó dáa ni ètò tẹ́ máa gbádùn ni.
lọ́bẹ̀ oge àní jù báyìí lọ fún tòní lórí ètò yín ètò wa Bísí Ológe Show níbi tí a ti wá ṣe ẹyẹ kẹyìn màmá rere ìyẹn Chief Mrs. Ayọ̀délé James tí wọ́n relé ogbó tí àwọn ọmọ rere tí wọ́n wá ṣeré lẹ́yìn wọn lọ́jọ́ tòní bẹ́ẹ̀ ni àdúrà mi sọ́ba òkè ní pé ọmọ rere aṣèlédè lẹ́yìn gbogbo wa àmì àṣẹ Èdùmàrè orúkọ tèmi sí ìpadà Ọlábísí lèmi ń jẹ́ ẹ ti jẹ́ olùkọ́ bá tó fi lọ́mọ tó pélé mọ̀ Bísí Ológe ká tó fi rí àtayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láyọ̀ o.